Allahu jalla thanahu fil mulki wal malakuti. Allahu laisa siwahu fil izzi wal jabaruti. La ilaha illa Allah, la ilaha illa Allah, la ilaha illa Allah, la ilaha illa Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún ṣe ètò tèní nírọ̀rùn fún wa, ọba tó tún mú wa rí ọjọ́ tèní. Ramadan náà níbi tó délé ní Ọlọ́run má ṣe gbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Bí Ramadan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ oore wa ọlọ́jọ́ máa lékún Ọlọ́run. Ẹni tí ó ṣe agbátẹrù ètò tẹ́ǹgbẹ́ náà òun náà ní Iwalesin. Alhaji wa ọba Kazeem Adebukanla Taiwo tí wọ́n jẹ́ olú of Ajura land. Wọ́n ṣe agbátẹrù ètò yìí ní ìrántí àwọn òbí wọn àtìyá àti bàbá tí ó ti kọjá lọ sí alkiyama, Alhaji Amutajeru Kazeem àti Alhaji Safiri Yu Kazeem tí wọ́n ti bọ́ síwájú rẹ̀ Ọlọ́run. Iwájú tán jojú kọ Ọlọ́run tó já èyí tí wọ́n filẹ̀ Ọlọ́run má jò bàjẹ́ Ọlọ́run. Iwalesin lè tó tẹ́ ń gbọ́ òun náà la tún sọ fúnra wa nípa àwọn ìwà ànábì sallallahu alaihi wasallam. Ìwà ànábì pọ̀, àìdá kan ò lè sọ tán. Èyí táwa náà ń sọ ń bẹ̀ yìí náà àwọn tó jẹ́ àwọn àfáà wa tán ṣáájú wọ́n ti sọ wọ́n tún máa tún sọ yóò tún máa tún dùn ní tiwa náà ni. Bẹ́ẹ̀ náà l'Al-Qur'an bá a ṣe ń ka Al-Qur'an bá generation tó ń kó máa ka Al-Qur'an yóò tún máa dàbí tuntun létí àwọn èèyàn ni. Ló fi jẹ́ pé nìkan ò lè sọ tán. Ìwọ̀nba táwa náà bá lè sọ ń bẹ̀ Ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ bú fún wa o. Ọlọ́run gbà lẹ́sìn fún wa Ọlọ́run. Àtàwa àti títí ń gbọ́ Ọlọ́run já bá nábì wọlé ọ̀la, Ọlọ́run já bá kíkún. Nínú wà nábì sallallahu alaihi wasallam tánàbì máa ń ṣe aṣọ fún wa pé ó máa ń ka Al-Qur'ani lọ́pọ̀ gbà. Al-Qur'ani ni wà nábì, ìwà nábì sì jẹ́ Al-Qur'an tó ń jẹ́ ẹ̀kọ́ fún wa pé káwa náà ní máa Al-Qur'an. Gbogbo bí tó ń bù sára tó ń bù sójú tó ń mi kiri yẹn kò lè gbẹ́lẹ̀ dúró ti Al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ tánàbì tún máa ń dún ní má òun ni Qiyamul Layl, ìdìde lóru bẹ́lọ́n. Tá a bá wo òru lágbára púpọ̀. Nínú àwọn nǹkan tó lágbára inú òru ní gbé. Àwọn èèyàn tó tún téèyàn ṣe inú òru ni, àwọn èèyàn tó bá téèyàn jẹ inú òru náà fi rìn. Ní Yorùbá náà ṣe sọ pé ọmọ òru làásìkà, ẹni bá ṣe lọ́sàn kò ní fara rí lọ. Òru yẹn ó lágbára púpọ̀, ohun tọ́lọ́run sì kó sínú òru lágbára. Ọlọ́run fòun gan búra ó ní wal-layli idha yaghsha wan-nahari idha tajalla. Ẹ wò kọ́lọ́run tó lè fi nǹkan búra kì í ṣe pé ó nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ṣe bọ́lọ́run ló dá. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká mọ àǹfààní ẹ̀ lọ́lọ́run ṣe lò fún wa. Nígbà kan ó ní wad-duha wal-layli idha saja, ó fi àsìkò dùá ó fi búra. Ó fi wash-shamsi wad-duha wal-qamari idha talaha. Ọlọ́run fi àwọn nǹkan yìí búra ká lè bá mọ̀ kó lọ́lọ́run ni, ká lè bá mọ̀ títóbi rẹ̀, ká lè bá mọ̀ pé kò sẹ́nìkan téèyàn jẹ́sìn fún àfọlọ́. Ọlọ́run náà wá sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ẹni àyà méjèèjì tó tẹ̀léra wọn, Suratul Muzammil àti Suratul Mudassir, nígbà tí Jibrilu yọ ní yíyọ ti màláìkà sànábì nínú gàrí Hira. Ànábì rí ohun tí ò rí inú ayé, ẹ̀rù bà. Ó sájáde ń sálé lọlé. Nígbà tó délé ó lọ báyàwó rẹ̀ Khadija, ó ní dàfírí dáṣọ̀bùmí. Àdíjà bá bẹ̀rẹ̀ sí ní dáṣọ̀bù, ó rí pé ànábì tún ṣe ń pariwo. Ó wá wò pé òun sì lóye púpọ̀ nítorí ó jà ànábì lọ́lọ́jọ́ orí. Ó bá ṣe irun orí ẹ̀, màláìkà Jibril bá padà. Nítorí ìwà ànábì ló wá, kò wá níwà yìí. Nígbà tó wá lọ tán Ọlọ́run padà wá pé ya ayyuhal muzammil qum fa'anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir. Ó ní ya ayyuhal mudassir, mo pè wọ́n tó ń pariwo dáṣọ̀bù mi qum fa'anzir, dìde kó máa ṣe kìlọ̀. Nínú ayẹlẹ́ kejì ó ní ya ayyuhal muzammil, mo pè wọ́n tó ń pariwo dáṣọ̀bù mi o qum layla illa qalila, dìde lóru bó ṣe lè kó kéré tó ìwọ náà bẹ lọ́hún bẹ̀. Àwọn kòsùmẹ́nì ń qalila, ó ní kó dà kó jẹ́ dàjú òun ni kó mú kó máa fi bẹ lọ. Tó ń sọ fún wa pé òru yìí ó lágbára púpọ̀. Ó wá sọ nínú suratu mi
ó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa mina layli fatahajjad bihi nafilatan laka asa an yab'atha rabbuka maqaman mahmuda. Ọlọ́run bá sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrẹ́ ànábì wa mina layli bí Laylatul Qadri ṣe wọlé ẹ̀wọ̀ wa mina layli nínú òru gbogbo òru kọ́ ni Laylatul Qadri ṣùgbọ́n mina layli ìta bá ti bọ́ sí ogún tó bá ti lé ẹyọ kan àti bẹ̀rẹ̀ sí ní ka Laylatul Qadri tí Ramadan bá ti pogún Laylatul Qadri ti wọlé ó wá ní wa mina layli fatahajjad bihi nafilatan laka. Ìwọ náà dìde lóru bí Ramadan ṣe ń kọ́ wa nísìn. Ramadan ń kọ́ wa lóru ẹni tí òmòrú gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń jí lóru ń bẹ lọ́hùn ń ṣàdúà nǹkan tó bá mà ìbàjẹ́ Allah ìbàjẹ́ Rahman ó dáa ju àwọn orúkọ àlìjẹ̀nú tẹ́ ń pè kiri lọ. Orúkọ Ọlọ́run ló yẹ ká pè walillahil asmaul husna fad'uhu biha. Ọlọ́run ní mo ní àwọn oríkì tó pọ̀ àwọn orúkọ tó pọ̀ lọ́dọ̀ mi Ọlọ́run ẹ fi pè mí ẹ yé fi àwọn nǹkan míì pè mí Ọlọ́run nínú tá a lè fi bẹ Ọlọ́run náà l'Al-Qur'ani wà. Ó ní nafilatan laka asa an yab'atha maqaman mahmuda. Ó ní ẹ dìde lóru tó bá dìde lóru kò bẹ lọ́hùn tó bá wá bẹ lọ́hùn asa an yab'atha rabbuka maqaman mahmuda kọ́lọ́hùn ọba rẹ bá gbé ẹ dáhùn àyè tó ga. Ọlọ́run ọba ní máa ń gbéyàn dáyè tó ga o. Ìgbà tí ó bá sọ sábà di àwọn èèyàn pé ẹjọ́ ẹ gbé mi dépò tó bá gbé ẹ dépò àwọn náà ní ó padà yẹ̀gẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó lọ́n bá gbé ẹ dókè kò ní yẹ àga lẹ́sẹ̀ rẹ̀ yóò padà dúró tì ẹ̀. Ọba tí ń ran ní iṣẹ́ tí ń dúró tì lọ́lọ́run ọba náà má ṣe dúró tẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí wọ́n ti wà ní òkè ọlọ́mọdé wọn bọ́ Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n wá ń bẹ lọ́run káwọn gùnkè Ọlọ́run jọ gùnkè pẹ̀lú ayàtọ̀ láfíà. Ẹni tí ó gbé wa gùnkè nínú ẹ̀dá rẹ̀ tọ́lọ́run fẹ́ lù àṣẹ sábàbí ọlọ́mọṣàlù wọn lọ. Ó ní ká dìde lóru ká yan náfìlà nítorí kọ́lọ́run bá gbé wa dé àwọn àyè kan. Wa qul rabbi adkhilni madkhala sidqa wakhrijni mukhraja sidqa waj'alni min ladunka sultanan nasira. Ìpè tá a bá wá bẹ lọ́run tá a bá wá ti wá dókè Ọlọ́run mú wa jáde ní ti dáadáa kó fi wá sáàrin àwọn èèyàn olódodo Ọlọ́run kó wá mú wa dé àyè tó dáa kéèyàn wá tọrọ àdúrà kó bẹ lọ́run lóru nínú Laylatul Qadri a máa bẹ lọ́run ni o. Ohun tá a fi ń súnmọ́ lọ́run jù ní òun náà ní Al-Qur'an. Ànábì sì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àdúrà tánàbí kọ́ wa Allahumma innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anni. Tó bá jẹ́ nìkan tó bá jẹ́ pé àpọ̀ ń bẹ Allahumma innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anna. Ọlọ́run wọlá ìpè wọlọ́ba tí ń fún irí jiyàn tí ń pàṣìṣe yàn rẹ Ọlọ́run má ṣàpàṣìṣe wa rẹ Ọlọ́run. Gbogbo kùjẹkùjẹ tá a ṣe síwájú rẹ Ọlọ́run kí Ramadan tó dé Ọlọ́run wọlá ní Ramadan yìí wọlá albarka Ramadan Ọlọ́run fi gbọ̀n wá ní Ọlọ́run kó wá tún wá ṣe Ọlọ́run so that ká lè bá pàdé rẹ Ọlọ́run ọba ní pípé Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún Ọlọ́run já ṣe láyàtọ̀ láfíà. Ẹni tó ṣagbátẹrù ètò yìí náà àwọn náà ni Alhaji Adebukanla Kazeem Taiwo olú ọ̀fà Ajura land ọlọ́mọṣẹ́ gbàdúrà àwọn Ọlọ́run ní ìrántí àwọn òbí wọn tí wọ́n ti kọjá lọ Ọlọ́run kó mú sàárà lọ bá wọn gbàdúrà àwọn Ọlọ́run. Gbogbo àwọn ọmọ Ajura tí wọ́n bẹ káàkiri ayé ọlọ́mọṣẹ́ dúró tẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run gbàdúrà àwọn Ọlọ́run má dojú àdúrà tiwa. Gbogbo àwọn bàbá tá a ṣe fóònù wọn sáṣọ nílùú Ajura ọlọ́mọṣẹ́ àrí wàhálà Nàìjíríà lápapọ̀ ọlọ́mọṣẹ́ dúró tẹnì kọ̀ọ̀kan wa. Fi Kùránì bá wa gbọ́ Ọlọ́run fi Kùránì bá wa gbọ́ Allah fi Kùránì bá wa gbọ́ làbùkátà wa pọ̀ lápọ̀jù fi Kùránì bá wa gbọ́ Allah bùkátà wa pọ̀ lápọ̀jù fi Kùránì bá wa gbọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salam.